Kilarigbo Live TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ. Mo lè má lè sọ òyìnbó púpọ̀ but nínú Yorùbá tí mo ń sọ àwọn kan yọ Yorùbá ń bẹ̀. Adébọ́lá Adébọ́lá náírà owó bàjá àtọwọ́ bí àlòtọ́ ó ṣe tí kì í tán ilé mi gbogbo apátápátá ọmọ dáadáa ní kì í tán gbogbo alárí program lónìí àmọ́ Lagos Island bèbí bó bá wà náwó ẹ anáwó tira atúndúró tiẹ̀ ìtọ́lọ́pẹ̀ rẹ̀ bí o bá ṣe pé kò fẹ́ pariwo ó yẹ kí gbogbo bí kò kú fàyà dànùdànù àmọ́ kì í ṣe ìrò lápẹ́ èèyàn lápẹ́ bàtà òkè jáde tẹ́bí ká bá ti dúró tí bí ó bá ti dúró àwọn big boys tó fẹ́ bí gbágbágbá ibi tán bá ti dé kẹ̀mọ̀ kan mọ̀ dáadáa ló pé wọ́n sí bẹ̀ẹ̀bẹ̀lẹ̀ bẹ́lẹ̀ ọ̀gbẹ́gọ̀. Fẹ́lẹ́fẹ́lẹ́ láyé ilé ayé ìfẹ́lẹ́ o débọ́lá fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ọ́ ilé ayé yóò fẹ́lẹ́ o fẹ́lẹ́fẹ́lẹ́ láyé fẹ́lẹ́ ilé ayé ìfẹ́lẹ́ o fẹ́lẹ́fẹ́lẹ́ láyé gbà ọ́ ọ̀gẹ́lẹ́lẹ́ ilé ayé yóò fẹ́lẹ́ o. Bí a wá gbọ́ ọ̀gbẹ́ fẹ́lẹ́ Lagos ọ̀gbẹ́lẹ́lẹ́ èèyàn kì í tán ọ̀lọ́dọ̀ adó ti ṣe tuntun 2-3 balls ilẹ̀ láti ní ayé ilẹ̀ 2-3 balls 2-3 balls lẹ́nu ẹ̀jẹ̀ lọ́jà ayé bẹ̀ ẹ̀jẹ̀ lọ́jà ayé bẹ̀ 2-3 balls lọ́dọ̀ Ibro bẹ́ẹ̀ ọlọ́run kò dá ó tún ní kí n BTS ènìyàn arọ́jú ó tún ní kí n BTS ènìyàn bí ara wí ọlọ́run o fẹ́dà àṣẹlá rẹ̀ ènìyàn ọkùnrin sí erùpẹ̀ lásán sẹ́yà jẹ́ irú ọlọ́run ní kò bá sí ẹ̀ ayé lè ti ẹlẹ́yà wá wọ́n tàbí mo lọ́bí tó lù wá sí ó jọ lóṣù dáadáa ṣáwúrà bí ọmọ bí tó máa lọ sí o ṣe gbogbo lóṣù dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ wọ́n ta sọ fún fẹ́lẹ́ sí bí ọmọ bí tó máa lọ sí. sọ́kúnkọ́ ènìyàn rárá yé ọlọ́run bẹ́ẹ̀ lò lè tọ́lẹ̀ sí àsọ̀rọ̀ báyìí sọ́kúnkọ́ mi kí àwọn ọmọ lọ́dá rẹ̀ tọ́lẹ̀ sí. àwọn ọmọ lọ́wọ́ rẹ̀ dàgbà tọ́lẹ̀ sí. sọ́kúnkọ́ bá ọlọ́run kọ́ dàbí ènìyàn sí ẹ èèyàn sílẹ̀ mi ènìyàn bí lára ẹ̀wí ọlọ́run wò àjẹrà rẹ̀ ènìyàn. èèyàn sí erùpẹ̀ lásán fẹ́ lájẹ́ irú ọlọ́run ní kò mọ̀ sí o lọ́lẹ̀ sí. ayé lè ti ẹlẹ́yà rẹ̀ o ibo lọ fi olùwà sí o. ojú lóṣù dẹ́dẹ́dẹ́dẹ́ ìwọ òde máa mi tó máa rọ̀ sí o lọ́lẹ̀ sí. ojú lóṣù dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́dẹ́ ó bàbí ló bá lọ sí o ènìyàn rárá ṣe ọlọ́run bẹ́ẹ̀ lò sọ́kùtì àsọ̀rọ̀ náírà lórí ìbálẹ̀sì lórí òbí èèyàn kì í tán. wọ́n sì sọ̀rọ̀ bí ẹlẹ́dùn wọ́n tà. bóyá bá mi tọ́jú ẹ̀ka àwọn tèmi l'Amẹ́ríkà lọ́wọ́. bàláyì òjàmàlà òjèwé dúró gbà. Abika fún Atlanta, owó ló fẹ́ jẹ́ kì í tán ló bá ti ní Amẹ́ríkà. O fẹ́ jàmàlà, o fẹ́ jẹ̀bà, o fẹ́ rẹ́dú àti ìdẹ̀kì. Ẹ jẹ́ lọ sí Atlanta bí oyè. Kálọ̀kẹ́ Abika òkú lọ́dọ̀ ẹ̀lẹ́ lọ́wọ́. Gbogbo ṣíṣà bí oye tó bá ti mú ṣíṣà tán débi bá wá ń pa ẹ́ l'Amẹ́ríkà já lọ jẹ Áfíríkà òfurufú kó bá mi lọ́dọ̀ ẹ̀ aláṣẹ smoke with bear ẹ má bà ṣíṣà lọ́dọ̀ smoke with bear ẹ má bà ṣíṣà lọ́dọ̀ smoke with bear ẹ má bà ṣíṣà. Ẹ máa bá ṣíṣá. Ẹ máa bá ṣíṣá. Lọ́dọ̀ smoke with bello. Ẹ máa bá ṣíṣá.
èèyàn bí kàkúndò. ẹ mọ̀ bọ̀ kì í sọ. Ìbá ẹ mọ̀ bọ̀ kì í sọ. àwọn ohun ti gbàlódé. ẹ mọ̀ bọ̀ kì í sọ. ẹ mọ̀ bọ̀ kì í sọ. Ó ṣe ti lágàlágà, èèyàn ṣe yíyé mo bá rò pé ìjọba níjà rọ̀kẹ̀ ìlọ́mọ. Ẹ̀fọ́ mi tọ́jú ẹ̀ àtẹ̀mí kábẹ̀ nínú ilé àtà. Gbọ́dọ̀ Abikabu Atlanta lélẹ́lẹ́lẹ́ ó ṣe fi rúkì o. Rúkì èèyàn kì í tán ẹ̀ àwọn ìka onígbà lọ́ọ̀ kì í ṣe gbogbo Chicago. Èèyàn bọ́là Thomas Bọ́lá kàdígbà ní ìta. Ní Chicago gbèsè ní kàdígbà kò yá gbàṣẹ. Rúkì gbèsè ní kàdígbà wọ́n yá gbà. Rúkì yóò ní lọ sí ìdìbò bàbá wọn tá a tán sílẹ̀ wọn. Rúkì gbogbo Chicago yóò ní lọ sí ìdìbò bàbá wọn tá a tán sílẹ̀ wọn. Mo ní tólóbá torí mo fẹ́ fọwọ́ yìí. Bóyá Rúkì lónìí máa sọ fún wọn wípé Rúkì ẹ káàbọ̀ sí lágbára bá a ṣe. wọ́n ní kò lẹ́rù kú wọ́n ní ti bá ẹ. Rúkì sọ fún ẹ bá rí mi ẹyẹ bá jọ tẹ́kọ̀ọ́. ìyàwó tó ní ìlú kan. wọ́n ní mo gbọ́ rí lọ́jọ́ lókè mo gbọ́. Rúkì ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá ọ̀gá ńlá. èèyàn làbí máa sí wa. Bóyá Rúkì má dúró má jàdá má sáré àsáré láyé. má dúró má jà má sáré àsájú láyé. Èèyàn tó ní ìgbàlódé èèyàn lẹ̀. Ọlọ́run náà ṣì ti ládọ̀jà. Àmánì àgẹ̀lí tó lọ́rùn lọ sí mi. Àṣìbí ṣe púpọ̀ lọ́dọ̀ mi o. Ọmọ ládọ̀jà àbúrò yìí ká gbàdúrà. ọ̀run má ṣì bí ládọ́jà. àgẹ̀lì bá lọ́rùn lọ sí mi. Ó ṣẹ̀ṣẹ̀ lọ́gbàdé. Ó ṣẹ̀ṣẹ̀ lọ́gbàdé. Àwọn Victor. Ó wáyé bíríbíríbírí kan. Àbá wa Ṣọlá gbàdé. Fresh money ojoojúmọ́ ló ń ṣàkọ́lé mi o. Wàláìs. Èmi ò mọ̀ kó ń bẹ ní kọ́ńtì ojoojúmọ́ ló ń ya. Kò kí ń dágbére. Wọ́n kàn sáré rí lórí Instagram tó tún ti ya. Kò ṣe é dúró o. Èèyàn fresh money. Èèyàn Davido àwọn ti Davido. Èèyàn Victor láàlátà o. Wàláìs. Ẹ bá mi tọ́jú dúró gbogbo BMW. Àwọn ti Davido ọmọ ọba Ṣọlágadé. Àwọn ti Davido wọn bẹ ní. S-Cross Alika Kuku Cross West Brom White Boss. Àwọn ti ní Davido mi o. Ṣọlágadé mi o. Àwọn tí Davido wọ́n bẹ̀ níbí. Àwọn tí David Adélèké. Ẹ bá mi tọ́jú ẹ̀ kí tọ́jú Bùkọ́lá. Ọlọ́lọ́lọ́lọ́ mú bẹ̀rù dé. Kíká. Àwọn èèyàn wọn sanwó pítọ́. Bùkọ́lá mi Abọ́sẹ̀dé. Ọ̀rẹ́ tèmi ló yẹ bẹ́ẹ̀ congratulations ìyọ̀tá Isaac kò ṣe wọ́n dúpẹ́. Isaac bóyá jẹ́ kó máa sọ̀rọ̀ ẹ̀gbọ́n lọ́pọ̀ ọ̀pẹ. Isaac ọ̀pẹ. Ọ̀sọ̀rọ̀ wọ́tà. Oníjẹ́ kọ́ bá ẹ̀kú ogun o.
ìwọ David bọ̀bọ̀ bóyá David ló wá ní kí n máa sọ wípé David ìjọba mo fẹ́ sọ. David ó sanwó kí n tán ìjọba gbọ̀n ìsúnmọ́ mi jẹ́ka jọ sọ ní Lexus Autos. Ìjọba gbọ̀n ìsúnmọ́ mi jẹ́ka jọ sọ ní Lexus. Gbogbo Istanbul Autos. Ibi tí bá ti yí ló ṣe David lọ́wọ́. David ló sanwó kí n tán. David nínú Bíbélì olórí ọmọ ni o. Ìgbéga ló pa lójoojúmọ́ ó ṣe lẹ́bí sí. Àwọn tèmi ní Istanbul wọ́n tún sanwó mi. Ó ṣe David yẹ sọ. Bóyá David lágbọ́n ibi máa rí mú mi nínú ọdún. Àwọn tèmi ní Istanbul ló tóbi ní ẹsẹ̀. Orí lórí ṣe. Ẹ̀dá ò láàárọ̀ bí. Orí lórí ṣe. Ẹ̀dá ò láàárọ̀ bí. Èdùmàrè fún anybody. Istanbul ẹgbẹ̀sẹ̀. Èdùmàrè fún anybody. David ìsanwó kì í tán. Èdùmàrè fún anybody. Èdùmàrè fún anybody. Bóyá David máa tọ́ ẹ̀mí mímọ́ ẹ ṣé o, ẹ̀mí kọ́ o. Ó ṣe David. Ó sanwó kí n tán. After party ṣìṣẹ́ Sunet Chile ti wá jà mí sí. David ó sanwó mi lọ́wọ́, ó sanwó mi tán ní Bukola. Aláṣẹ ọ̀la tomorrow. Ó ṣe David gbọ̀ngbọ̀n. Where David ló ní kí n máa sọ wọ́n wípé David ó ní bàbá gbogbo láì unless tó bá darí ọmọ. David bàbá gbogbo láì unless tó bá darí ọmọ. Bàbá. Ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ló ti yìí o. Oṣì máa gbòógè sí torí bí kì í kàlà ènìyàn. Tàtẹ̀mẹ́ta. Ọjọ́ ọdún tó ta láta kò bá kú. Àti bí lédò bá tún takùn lọ dádó. Àgbà àwọn èèyàn tó máa kàwé ẹ lọ. Àṣìkọ̀mọ́ lẹ́gbẹ̀dà ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ló ti yìí rẹ̀. Oṣì máa gbòógè sí torí bí kì í kàlà. Unlimited ládùn ètò tí kò láfiwé. Aláràkúàrà. Orí ètò Aláràkúàrà ní àwàyè lórí Kilarigbo TV. Mo lo ata, tomatoes, àlùbọ́sà, ẹyin, mo lo carrot, mo dẹ̀ tún fi hot dog náà sí. Mélòó la fẹ́ kà nínú eyín Adépèlé? KPK kò gbọ̀kẹ̀. Kilarigbo ló ń jẹ́ bẹ́ẹ̀. Ká ṣe àkálẹ̀ àwọn ayẹyẹ lọ́nà tí ìgbàlódé léyìí tẹ́yìn ó sì gbádùn ẹ̀. Ọba tó yọ ọ̀rọ̀ Jábésì padà, ìwọ ni Olúwa wá fáyé mi ṣe ìyanu. Kilarigbo Live TV gbọ́ ń pa ẹ̀. Fún ìpolówó ọjà tàbí àkálẹ̀ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ìyún event coverage pẹ̀lú owó tí ò gani lára. Kilarigbo Live TV ẹ̀rọ amóhùnmáwòrán tíá.